àní ó ṣe Jésù tó fìfẹ́ ńlá dá mi sí àrọ́láṣayé káráfíà jiná lẹ́kọ̀ọ́ àǹjà fìájìtú ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti filẹ̀ bóra òun olùwánàánú rẹ̀ bá mi fìfẹ́ ńlá dá mi sí ògo ìyànlá ló yẹ ọ́ Mẹ́sáyà oníṣègùn làwa ní Jésù yóò abánidárò ọ̀rọ̀ rẹ̀ mú ni láradá agbọ́n òun ti Jésù wọn ní tolúwa nílẹ̀ ààyè àtẹ̀kùn rẹ̀ àti gbogbo ohun tó tẹ̀dó sínú rẹ̀ bàbá mímọ́. Let us praise the Lord. Why you no go dúpẹ́ oore? Why? Àrọ́láṣayé.